sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìníhùn ló lájú. Ẹyẹ tó lórí kòtò bí àdán ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì, ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀, ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí, ká wálé gba ògo ilẹ̀ wa, ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé, ká lè gbàdé adé adúláwọ̀, àwa ni mọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. Kásá ẹgbẹ́ polówó ọjà wá kájé bùgbà yín jẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù owó tí wọ́n máa ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi o, máa bá ṣẹ̀rẹ̀ lọ o. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn lọ máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé, ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ gbàjòjì ò gbọ́dọ̀ wọ, àjòjì tó bá wọ bẹ́ẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó kóyìnbó tó dé, ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́ tún pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Koiki Media àwọn ní bàbá. Àdáńsọ àtúnpèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media àwọn ní bàbá. Àtúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o, tọkàntọkàn. Koiki Media àwọn ní bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media àwọn ní bàbá. We bring you up closer to your doorstep. Koiki Media àwọn ní bàbá. Afẹ́fẹ́ tó ń fẹ́ òòdùn kan ní oko lára ni. Koiki Media àwọn ní bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media àwọn ní bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ní bàbá o. Koiki Media àwọn ní bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media àwọn ní bàbá. Odùduwà lágbédá ní òtítọ́ lágbédá ní. Koiki Media àwọn ní bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sóníkèéta. Koiki Media àwọn ní bàbá. Àdúró tán, a tún pèrègèdè. Koiki Media àwọn ní bàbá. Koiki Media we bring you up closer to your doorstep. Àwọn ní bàbá. Koiki Media is around. To give us latest. Is around o. Give us latest. Ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ètò tó pọ̀jù owó. ladies and gentlemen, Ẹ mú kalẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ètò tó pọ̀jù owó. Koiki Media is around. To give us latest. Koiki Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ògo adúláwọ̀ ní ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ káalẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time.
tí olúkálùkù wa wà. Ọmọ Yorùbá, àsìkò ti tó láti rí i pé ká lọ máa bẹ àwọn baálẹ̀ wa, ká lọ máa bẹ àwọn lọ́balọ́ba wa. Àsìkò ti tó nínú mega rally tí wọ́n declare yìí. Ẹ jẹ́ kí gbogbo wa máa lọ síwájú pálásì àwọn ọba wa, ká máa fún wọn ní gbèǹdéke. Bẹ́ẹ̀ ni, gbogbo ọmọ Yorùbá, tí ẹ bá kọ̀ láti ṣe eléyìí, tí a bá kọ̀ láti ṣe eléyìí, ó léwu fún wa. Ẹ jẹ́ ká máa lọ síwájú pálásì wọn. Yálà ọba ni, yálà baálẹ̀ ni, yálà ìjòyè ni, ẹ jẹ́ á máa lọ síwájú ilé wọn. Bó jẹ́ ewé là já dání. Bẹ́ẹ̀ ni, ká máa fún wọn ní gbèǹdéke, dédé àti àsìkò. Bẹ́ẹ̀ ni, ẹni tí ò bá lè ṣe bí ọba lára wọn, kó fi àòfin wa ńlẹ̀. Àòfin bí báyìí, ọmọ Yorùbá ló wà fún, kò wà fún ìran Sókótó, bẹ́ẹ̀ ni kò wà fún ìran Odùmadàfódìò. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ á jí. Mo wo fídíò kan lánàá, inú mi dẹ̀ dùn takuntakun. Àwọn ìlú kan gbéra, wọ́n lọ síwájú pálásì ọba wọn. Wọ́n dẹ̀ lọ fún ọba wọn ní gbèǹdéke àti àsìkò. Ẹ bi mí wípé gbèǹdéke ọjọ́ mélòó ni wọ́n fún ọba wọn? Ọjọ́ 7. Lẹ́yìn ọjọ́ 7, tẹ́ ẹ bá support wa, ẹ rí àwọn nǹkan á ṣẹlẹ̀. Ibi tí ọ̀rọ̀ ẹ̀yin ọba ń lọ, ibẹ̀ la dé yìí. Bẹ́ẹ̀ ni, ṣèbí ẹ ní support pínpín àbí? Kí Fúlàní máa jí wa gbé, kí Fúlàní máa pa ìran ọmọ aládé. Àní sẹ́, ẹ máa fi pálásì yín kalẹ̀, ẹ sáré kábàkàbà. Kí ogun Fúlàní gan tó wọlé, ọmọ Yorùbá ti ṣe ṣégè fún yín. Tí ẹ bá kọ̀ láti support òmìnira dípò wọn Nàìjíríà tí gbogbo yín lọ ń support, tí gbogbo yín ń lọ tẹ́ lọ ń dọ̀bálẹ̀ fún Sultan Sókótó, tẹ́ ń lọ ọ̀dọ̀ Emir Kano, Katsina, tí gbogbo yín lọ ń dọ̀bálẹ̀ kiri ibẹ̀. Ẹ ń lọ ọ̀dọ̀ ìyàwó ààrẹ, ẹ lọ ń dọ̀bálẹ̀. Ẹ̀yin aláìnítìjú, àsìkò ti tó. Mo wo fídíò yẹn lórí prógámù Saheed Ire, inú mi dẹ̀ dùn. Mo ní yes, àwa ọmọ Yorùbá a ti ṣetán. Ẹ káalẹ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa tẹ share button. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, lágbára Eṣẹ́dùà. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Tí a bá wọlé, olórí ilé làkọ́kọ́ kí. Mo kí ọ̀gá mi, Mr. Ọláyẹmí Kóìkí, the last man standing.
the last man standing, the last man standing. Ẹ káalẹ́ sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dáa, ẹ kú àdúró tí ọmọ Yorùbá. Mo ti sọ lálẹ́ sẹ́, àní mi ò ní kíyàn púpọ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ gbé ohùn tó dání. Ẹ káalẹ́, ẹ kú kó lè dáa. Àjọmọ̀ adélẹ̀ lérí ni, odò á gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yín ti pọ̀ jù. Yorùbá nation á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yín ti pọ̀ jù. Odùduwà republic á dúró, òmìnira á dé. Òmìnira dé o torí ìyà yín ti pọ̀ jù fún wa. Orílẹ̀-èdè mi á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yín ti pọ̀ jù. Odùduwà republic á dúró, òmìnira á dé. Bí ẹ fẹ́ bí ẹ kọ̀, ẹ̀yin ọba tẹ́ ń jẹmùlá lábẹ́ location 419, tẹ́ wá fẹ́ máa jẹ wá máyé, ẹ fẹ́ máa jẹ àwa kan máyé. Àníṣe, àní ẹ máa sáré kàbàkàbà, ẹ lè pa gbogbo wa tán. Ẹ máa sáré, ẹ̀mí yín máa gbọ̀n. Bẹ́ẹ̀ ni mo fi hàn yín. Mo wo fídíò kan lénìí. Inú àwa ìran ọmọ aládé ó dẹ̀ ń ṣe mí, omi ẹkún dẹ̀ ń bọ́ lójú mi. Kò ń ṣe bárà nìkan ni Yorùbá ń gbà ń sìn o. Eléyìí tó ti kọjá bárà, Yorùbá ti ń gbà. Nígbà tí ẹni tí ó ń ṣe ọ̀kadà, ojú ń dùn tẹ́lẹ̀, like èmi tí mò ń sọ̀rọ̀ yìí, the same thing tó ṣẹlẹ̀ sí máa yẹn, ó ń ṣe èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lálẹ́. Máa yẹn ojú ti ń dùn títí tó fi graduate in school. Ó ti níyàwó, ó ti bímọ. Ó ṣà ń gbìyànjú. Ìgbà tó parí, kò síṣẹ́. Ọ̀kadà yẹn náà lò. Ó gbọ́n ọ̀kadà yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní ṣọ̀kadà. Kí ló wá ṣẹlẹ̀? Ìgbà tó wá ń ṣọ̀kadà yẹn, ojú kan ti wá fọ́ finally. Ojú kejì tó fọ́ finally yẹn kò ṣeé fi ṣọ̀kadà mọ́. Ó fẹ́ ta ọ̀kadà ẹ̀. Ìyàwó ẹ̀ wá ní, láyé má tà á, jẹ́ kémi gbà á, jẹ́ kémi lọ kọ́ ọ̀kadà gúgùn kí n máa fi ṣọ̀kadà. Nítorí tó bá ta ọ̀kadà yìí, a máa náwó ẹ̀ tán. Èèyàn kan ní rárá, báwo ni ìwọ obìnrin á ṣe máa ṣọ̀kadà? Ó ní kó má worry, Ọlọ́run á ṣe. Like play, ẹ̀yin obìnrin, ó lọ kọ́ ọ̀kadà yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní ṣọ̀kadà. Àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀, owó tó ń pa, mo feel pé ojú tó ń dùn arákùnrin yẹn, ó wá ṣẹlẹ̀ sí last born ẹ̀ náà, àbí gbẹ̀yìn ọmọ ẹ̀, nítorí pé ọmọ 4 ni wọ́n bí.
owó tí arábìnrin yẹn pa nídìí ọ̀kadà wọ́n ná sára ojú eyín last born lẹ́yìn ìgbà tó bá ti jẹun lé kóbìnrin wá máa gun ọ̀kadà. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé nínú ìlú tá a wà, tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni, ṣèbí ìjọba ló yẹ kó take care ojú yẹn nígbà tó jẹ́ wípé nínú ọ̀kadà tó ń gùn ìjọba ń gba revenue lórí ọ̀kadà yẹn everyday nítorí fún kíni tíkẹ́ẹ̀tì oríṣi bíi 3 ni wọ́n ń já fún ìjọba. Nínú tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já yẹn níbẹ̀ láti lọ rí á tún lọ repo. Lórí epo wọ́n ti yọ tax lórí epo yẹn. Nínú ilé tí wọ́n tó ń gbé wọ́n ń gba tax lórí ilé yẹn. Kí ló wá ṣẹlẹ̀ tí ẹnìyẹn wá ní problem ojú tí ìjọba ò lè bá take care? Àwa ní one Nigeria la fẹ́ support failure country. We are fed up and we can't continue like this. We can't continue with fraudness amalgamation in 1914. Àsìkò ti tó láti fi òpin sí. Ẹ̀yin ọba, àní tẹ́ ẹ bá cooperate sẹ́, àwọn ọmọ Yorùbá wọ́n ṣetán láti fọ́ àgbọn lórí yín. Ṣèbí wọ́n ṣì ń sọ fún wa ni wípé ká má bú yín. Eléyìí tó ń bọ̀ ó jù wípé kán bú yín lọ. Mo rí bàbá kan láti Kwara State lọ́jọ́ wo nìyẹn tó ń sọ pé ẹni tó bá ń bú bàbá kìnní kan ṣe ìgbà ṣe òun tiẹ̀ ṣèbí ó ti jẹ gbì kò lè jẹ́ kó sùn tọ́ mọ́. Gbogbo kábàkàbà tóun ń dún yẹn kò kan àwa ọ̀dọ́. Àní Saheed Ire ó sọ̀rọ̀ lánàá lórí program ẹ̀, inú mi dẹ̀ dùn. A máa gbọ́. Bẹ́ẹ̀ ni, a máa gbọ́ program náà. Ṣùgbọ́n ká tó gbọ́ program tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ ká gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kidnapper tó ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Òró tí a play fún yín lánàá. Tá a bá ti play ẹ̀ tán, a fẹ́ wọnú ètò lọ finally nìyẹn. Ẹ jẹ́ á máa gbọ́. Sọ pé wẹ́dà fọ́gá lòun àwọn ò tó bẹ́ẹ̀ káwọn jáde. Lórèké. Bẹ́ẹ̀ mo sọ fún yín kódà wọ́n sì kiri lápò àwọn èèyàn níjẹrin lórèké. Wọ́n ti lé àwọn èèyàn nílùú yẹn tí ò ṣe é wọ̀ mọ́. Ẹ dákun gbogbo sáàdì òkè ọdẹ yẹn ẹ fúnra o. Nílùú tó ní ọba tó ní joyè. Tó ní gbọ́bọ̀dá sí tó ń sọ̀rọ̀. Tẹ́ngbà kan Pajagun nígbàjà tẹ́ kò lọ́ba kò ní joyè. Ṣèbọ́ bá ní òsígun. Àwọn tó sì lọ sí. Ẹ já mọ̀ wò. Bí nígbà tí wọ́n bá gbé lọ́ba, nígbà tí wọ́n bá gbé àwọn ọba tán, gbogbo ẹ̀ yanjú. Gbogbo ẹ̀ yanjú. Náà làwọn èèyàn sọ kódà wọ́n ń pè lánàá títí kàná ni pé kí ló dé àwọn lọ́ba kan dìde. Àní lóru tí mo àjàṣẹ́ tí mo lọ lánàá máa yẹn mo mọ̀ ọ́n. Àwa ni wọ́n wálé ọdún léyà àwọn ọmọ wọn wálé ọdún léyà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àwọn 3 wọn bá gbé wọn. Wọ́n wá ń béèrè owó tí wọ́n wá ń béèrè 2 million tán ṣàwárí sà ọkùnrin yìí ló gbé lọ. Àṣàwọn ọmọ 3 ti jàjàbọ́ àwọn tí ń bọ̀ lé ọkùnrin yìí yóò mọ̀ òun gbowó fún wọn tán ó gbowó débẹ̀ àwọn tó ń ti gbàgbọ́ míì wálé ó gbowó débẹ̀ báyìí bọ̀dá ọmọ ọmọkùnrin yìí lẹ̀ látọ̀sẹ̀ 2 báyìí. Wọ́n nígbà bẹ́ẹ̀ mo sọ fún yín
lóru kódà òkèrí mi ò rú ẹni tí mo mọ̀ dáadáa lọ́kùnrin yẹn bọ̀dá ẹ̀rù bà mí lánàá ẹ̀rù bà mí tí mo fi kó nkárà lánàá mi gẹ́tì ara mi kí ló wá bà mí lẹ́rù ni pé ìgbà tí wọ́n wá dọ̀hùn wọn lọ́kùnrin yẹn gangan ló wá nígbà kan dọ̀hùn gbogbo àwọn tó wá bá lọ́hùn àwọn tí wọ́n ń fọ́mẹ́ǹtì ìlú tó jẹ́ ẹni tó mọkùnrin tó gbogbo wọn ni wọ́n náà mọ̀ nígbà tí gbogbo wọn wá náà gbà kan dé àwọn mọ̀ ọ́ ṣẹ́ẹ̀mù àwọn ni bàbá ó wò mọ yín àwọn ọlọ́ọ̀lẹ́ sọ pé irọ́ ẹ mọ àwọn ẹni bí gbogbo wọn ṣe lọ padà nù wọn ṣàfọwọ́ àwọn èèyàn lọ ọlọ́mọdé àbọ̀wọ́ ara àwọn tó wá láwọn bòròró àwọn nìjẹ́ gidi ni wọ́n fi wọ́n tì nínú igbó yẹn o àwọn èèyàn wá gbọ́ Yorùbá ọkùnrin yẹn wá yá fóònù ẹnìkan kan lè sẹ́ndì owó níṣẹ́ kan lè kówó wá kí kàyà ní fóònù láàrún tí ò gbọ́ Yorùbá àwọn tó gbọ́ Yorùbá ti tún jáde lọ ibẹ̀ lọkùnrin yẹn ti wá pélé pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí ẹ má wulẹ̀ torí ìtòun wá owó yá o ẹ má wo owó yá o bóyá lòun lè dé o torí gbogbo wọn ni wọ́n mọ̀ àmọ́ àwọn báyìí mọ́ lọ bí báyìí èmi ní wọn náà ti sa gbogbo wọn lóru níṣẹ́ ti kó wọn wẹ́ẹ́ tó ta. pẹ́ni fọlọ́run. wọn gbọ́n bàbá yìí mọ́. ó ṣàtì ẹ̀ ti ṣiṣẹ́ ó ti ṣe é yìn ó ti ṣiṣẹ́ yìn ìlú. ṣé kò wá foríko fíforíko yẹn ni wọ́n ń pa mílẹ́kùn látàná bọ̀dá. kò sí mọ̀ṣẹ̀lẹ̀ tí ò bá sọ ọ́ náà yóò kù. bẹ́ẹ̀ni. tó bá sọ yóò kù kó sì wulẹ̀ sọ kó fi favour ọ̀pọ̀lọpọ̀ tí tó ń bọ̀. kódà wọn náà sọ pé alókà wọn pé ẹ mọ lọ bí báyìí àwọn bí báyìí lágbájá báyìí wọ́n ti róhun wọ́n sì ti sọ pé àwọn mọ òun dìnáì bóun ti dìnáì tó wọn gbà wọ́n pa ẹ mọ wulẹ̀ yáwó torí tó òun rò kó ń lè dé àwa ní láti jẹta ní ìsìbíjẹrin ọgbọ́n rẹ̀ rárá àwọn tó ti sàbáyì àwa náà ti tún kúrò níbi kan wáyé wọ́n ti tún síwájú àwọn tó ti sàbáyì àwọn ń bẹ lọ́wọ́ wọn báyìí o láwọn tó ti sàbáyì kò sí ìyọnu tọ́lọ̀ mọ́jà ṣírin. Ìgbà bàbá mi ẹ bá ń káwọn ọmọ. Ìgbà àwọn gbà ọ́. wurin da ake wani inda aka ce nasara da shi da jam ɓata shi ma da ya zo shi ya zo Amin. Padà olólùfẹ́ wa gẹ́gẹ́ bí a ti ń bá lọ fídíò tí à ń play lọ́wọ́lọ́wọ́ yìí òun ni fídíò tí alága ìjọba ìbílẹ̀ ní Katsina State ní state Buhari, the former president of Nigeria, tí ó ti declare fún àwọn ará ìlú wípé bó jẹ́ àdá ni ipá ẹ̀ ká láti lọ rà lọ́jà lọ rà á, ohunkóhun tí agbára ẹnìkọ̀ọ̀kan yín bá ti gbé o ẹ lọ rà, ẹ jájọ wọgbó lọ. Wọ́n dẹ̀ wọgbó náà, a rí pé
wọ́n ṣe àṣeyege. Báwo ló ṣe jẹ́ tí àwa ọmọ Yorùbá wá dákẹ́ tá à ń wò? Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní Saheed Ire ó fún wa ní ọ̀rọ̀ kan jẹ lánàá tí mo dẹ̀ ń wá pé ká gbọ́. Tínú mi dùn sí gan gidigidi. Nítorí ẹ̀ láti wá síbí àwọn ìkànnì àgbàgbà lórí 24 hours láti wá ọ̀nà àbáyọ. After that, ní sọ̀rọ̀ mọ́ aṣọ òkun àti ẹ̀rọ ọ̀gá ìlú. Ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ mẹ́ẹ̀ táwọn ọ̀dọ́ sọ nínú ìlú tí wọ́n ti lọ síwájú pálásì ìlú ọba wọn. Wọ́n ní wọ́n fún àwọn ọba wọn ní just 24 hours. 24 hours. Ní ìlú wa mọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ dìde nílùú yìí, Ọlọ́run kò ní pa yín. Ẹ jẹ́ ká fojú ara wa wò. Nítorí ẹ̀ láti wá síbí àwọn ìkànnì àgbàgbà lórí 24 hours láti wá ọ̀nà àbáyọ. After that, ní sọ̀rọ̀ mọ́ aṣọ òkun àti ẹ̀rọ ọ̀gá ìlú. God bless you. Ọmọkùnrin tó ṣáájú yìí, aṣáájú ló máa jẹ́ òní jẹ́nẹ̀ láyé. Nígbà tí mo máa padà rí rìsọ́ọ̀tì ìlú yẹn, mo ń bọ̀ wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà, àwa ò fẹ́ Fúlàní ní ìlú wa mọ́. Mọ̀kan tó fi inú mi dùn sí program yìí ni pé tó bá jẹ́ pé ìlú mi ni wọ́n ṣe bí Fúlàní ṣe ń dà wọ́n láàmú yẹn, Sunday Igboho náà máa pariwo. Sunday Igboho gbà wá o, kí ni kan. Nígbà tí èèyàn kì í ṣàrìndìn, ìkan ṣẹlẹ̀ nílùú yín. Ṣèbí tá a bá rí tẹ́ ń fèsì bátù yín fún ara yín. Táwa bá gbọ́ ní coordinator oníkálukú ṣe everybody máa dìde sílùú yẹn. Tá a bá rí pé àwọn ọ̀dọ́ ọbẹ̀ ti ń ṣiṣẹ́ takuntakun already ló ṣẹ̀ṣẹ̀ máa wá di tìlú. Lóòótọ́ èèyàn kan kì í jáwádé. Àmọ́ bẹ́ẹ̀ ṣe kóra yín jọ tẹ́ corporate yìí, Ọlọ́run kò ní fi ìbànújẹ́ kàn yín láéláé ní ìlú tó ti ṣẹlẹ̀ yìí. Èmi ò mọ̀ ìlú yẹn náà, fídíò ni mo rí. Ẹnìkan ló send ẹ̀ sí mi. That is good step. Ẹ kọ́kọ́ take a step. Mo rí arákùnrin kan, ó gba ìyàwó ẹ̀ ń ta wòsíwòsì bisikíìtì gbogbo ẹ̀, ó tún wá gba málà sílé tí yẹn náà ń ta wòsíwòsì, ó ṣẹ̀ṣẹ̀ gba fresh, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kan gi ẹ̀ lọ́wọ́. So mo wá ní láti yà síbẹ̀ pé sà, kí lẹ bàbá onílé yín kan, wọ́n jáde síbi, ta ló gba málà síbi, wọ́n ní àwọn ni. Kí ni málà yẹn fẹ́ máa tà? Wọ́n ní nǹkan táwọn ń tà káàkiri náà ni. Kí ni ìyàwó yín tà? Ẹni oníkálukú wọn ta tiẹ̀ náà ni. Ẹ mọ̀ọ́mọ̀ fọwọ́ ara yín wá ogun fún lé yín torí ìjẹkújẹ tẹ máa jẹ. Mo sọ̀rọ̀ sí wọn gan, ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì wọn, ìyàwó wọn dẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó wọn mérí bí tí mo wà pé ẹni tó lè bá yín sọ̀rọ̀ nítorí wọn láńlọ́ọ̀dù yẹn burú gan. Kò dẹ̀ sí bọ́ sí burú tó máa jẹ ìgbà tí mẹ́ta ara wọn balẹ̀, wọn já wèrè tó máa lù. So tí bá ti ń bá ẹ sọ̀rọ̀ normal. Mo bá wọn sọ̀rọ̀ tọ̀rọ̀, ẹ kó bu wájà ìyàwó yín ni o. Ìyàwó yín máa tó kó gbá wọlé very soon, ebi ẹ̀dẹ̀ máa pa yín tẹ̀ bá ṣọ́ra. Ìyàwó yín ta wòsíwòsì níwájú ta lé yín, ẹ̀dẹ̀ tún gba ànọ́dá máa là síbẹ̀ náà tó fẹ́ máa ta dìsẹ́sìn, kì í ṣáta ló fẹ́ máa ta o. Àwọn tó ń ta wòsíwòsì wà ládùúgbò fúnra yín lẹ́yìn, fúnra ọ̀pọ̀lọpọ̀ àdúgbò náà ń kógun jara wọn. Ó ní ibì kan tí bọ́ǹbù ti ṣẹlẹ̀ ní sáìdì Badagry àbíbì kan, ó ti ṣe díẹ̀ báyìí. Mo mọ̀ máa post fídíò yẹn ni. Àwọn málà tó ń ṣabólà, wọ́n gbé bọ́ǹbù wá, wọ́n mọ̀ àwọn kan gbé mọ̀ bí àwọn fi sẹ́ẹ̀tì àdúgbò yẹn ọ̀pọ̀ ní bóyá nǹkan ni. Bọ́ǹbù yẹn wá dún níbi tán gbé pamọ́ sí. Ẹ níta náà ń pariwo Sunday Igboho gbà wá, orí yín burú. Orí yín. Ibi kan tí mò ń lọ gangan ni mo dé yìí. Ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo àwọn tí wọ́n pariwo Sunday Igboho àlórí wọn ti burú sẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé Sunday Igboho ló kó bá wa ni? Ẹ jẹ́ kó máa rókè lóko àyà wa. Ìdí tí mo fi play fídíò yẹn, ìdí méjì ni. Ti àwọn ọ̀dọ́ tí wọ́n lọ fún àwọn ọba wọn ní 24 hours àti
ọ̀rọ̀ tí Saheed Ire sọ yẹn, ṣé Sunday Igboho ló kó bá wa ni? Àlórí everybody yín ti burú sẹ́, gbogbo yín tẹ máa tí ìṣẹ̀lẹ̀ aṣẹlẹ̀ lẹ́rìn ìlú yín tẹ máa pariwo ẹ̀yin Sunday Igboho wá gbà wá o, Sunday Igboho wá gbà wá o, Sunday Igboho wá gbà wá o. O kì í ṣe ènìyàn ni, ìwọ ò ṣe gbára ẹ. Ìjẹ́ rántí ìtàn àwọn ará Ísírẹ́lì tí wọ́n ń jagun lọ́wọ́lọ́wọ́. Wọn ò ṣe ké pe Jésù wípé kí Jésù wá gbà wọ́n. Ṣèbí ènìyàn bíi Jésù náà ní Sunday Igboho. ẹ lè pe bàbá oníbàbá pa. Ẹ jẹ́ káwa fúnra wa, ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. Gbogbo yín báyìí à ń pariwo ẹ declare rally, ẹ ṣe gbá, ẹ ṣàwo, ẹ ṣe kòkò bàbá aṣáṣùn. Bàtán declare rally tán kọ́, kí ló ṣẹlẹ̀? Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ sórí mi. Story mi bẹ̀rẹ̀ sí ní ṣe kíni? Ó bẹ̀rẹ̀ sí ní wọlé. Ìyá, mo máa sorry fún wa. Mo sorry gan-an. So Ìgbòho lẹ fẹ́ tàn mọ́ àbí? Òun lẹ fẹ́ tàn gbà? Ẹ lè rí. Ìgbòho ti borí ogun before. Ẹ̀yin lẹ mọ̀. Ẹni ẹlẹ́ni, ènìyàn ẹlẹ́nìyàn. Tí àwa fúnra wa bá ṣe tán, Ìgbòho ṣe tán pẹ̀lú wa. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹlẹ́rù ló kọ́kọ́ máa ń kọ́fẹ́. Ohun tó lè mú wípé bẹ́ẹ̀ ni, they are all stupid people. Ṣé ó ní CSI nìkan lẹ rí ńlẹ̀? Àbí CSI ní kí tẹ́ lórúkọ ẹ̀? Babangida tó kó bá yín? Tàbí CSI ní Muhammadu Buhari tó kó bá yín? Àbí wọ́n sọ fún yín wípé CSI gẹ́gẹ́ bí àkọ́bí Tinubu tí gbogbo yín á máa pariwo CSI, 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 CSI. Tẹ́ ẹ̀ máa pariwo Ìgbòho, Ìgbòho, Ìgbòho. Mo sorry fún yín. CSI ti ṣe ìwọ̀n tó lè ṣe. Ó ti là wá lé ọ̀nà. Ó ti ṣe kíni? Ó ti là wá lé ọ̀nà. Nítorí pé kò sí ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá tó lè gbóná wojú Fúlàní tẹ́lẹ̀. Owó baba Dami, òun ló là wá lójú. Àníṣe ẹ jẹ́ ká yá lọ bá àwọn baálẹ̀ wa. Ẹ jẹ́ ká yá lọ bá àwọn ọba wa. Ẹ jẹ́ á fún wọn ní gbèǹdéke.
tí wọ́n bá wá kọ̀ tí wọn ò cooperate pẹ̀lú wa ẹ jẹ́ á ṣiṣẹ́ yẹn fún wọn. Gbogbo eléyìí tí CSI àti bàbá Akíntóyè tí wọ́n ṣì ń sọ wí pé ká má sọ̀rọ̀ sí wọn, a ò sọ̀rọ̀ sí wọn o. Ẹ jẹ́ á lọ jáwé akíwọ́wọ́ fún wọn ní this time around. Ẹ jẹ́ á lọ kì wọ́n nílọ̀ ni. Tí wọ́n bá wá kọ̀ tí wọ́n ní wọn ò ní gbọ́, ẹ jẹ́ kán sáré kábàkàbà. Wọn ò lè. Ọlọ́run Ẹlẹ́dàá ń gbọ́. Wọn ò lè. Àwa ọmọ Yorùbá tí ẹ bá ti jẹ́ kí á bẹ̀rẹ̀ láti inú ilé wa, à ń deceive ara wa ni. Tí a bá ti bẹ̀rẹ̀ láti inú ilé wa, à ń deceive ara wa ni. Nígbà tí a bá lé àwọn tilé, tí a lé wọn léré kábàkàbà, tí a fún wọn jẹ wòtòwòtò kóbà tó ń dún kóbà. Ìgbà yẹn ni àwọn ti ìta wọ́n á bẹ̀rù wa. Gbogbo eléyìí tí gbogbo wa ṣì ń pariwo ẹ̀yin Yorùbá máa ń yọ́gun jà ni, Yorùbá máa ń ṣe eléyìí ti kọjá pé máa yọ́gun jà. Ogun tó ti surround wa before, a kàn ń deceive ara wa. Àwọn òwe kan tí ò jẹ wá mọ́. We are liberating youths. Ẹ má deceive wa mọ́. Yorùbá máa ń yọ́gun jà ni. Bẹ́ ṣe ní kí Tafa Adéoyè lọ́jọ́ kìíní àná, bẹ́ ṣe ní kó yọ́gun jà nìyẹn. Tó jẹ́ pé the same ọmọ Yorùbá náà lẹ̀ padà lọ fi mú. A à ṣerú ẹ̀ mọ́. Ẹ jẹ́ á léra wa léré. A ní kẹ́ jẹ́ á ṣe kí ni? Ẹ jẹ́ kí everybody sáré kábàkàbà. Ẹ jẹ́ kí everybody ṣe kí ni? Àtonílé àtàlejò. Ẹ jẹ́ wọ́n sáré kábàkàbà. Kẹ́nì kankan má wá bá èmi o pé kí ló dé tí mò ń sọ̀rọ̀ sọ́ba. Èmi ò sọ̀rọ̀ sọ́ba o. Ẹ jẹ́ á fún wọn ní gbèǹdéke àti bàálẹ̀. Ohun témi sọ nìyẹn o. Eléyìí tó bá wá kọ̀ tó lóun ò ní gbọ́sẹ̀, ẹ jẹ́ kí ọba gan gbàgbé adé ẹ jẹ́ kó gbàgbé adé kí adé ṣí dànù lórí ẹ̀. Fuck every one of you. Ẹ fẹ́ jayé tiwa máyé, ṣé ẹ̀ ń tanra yín ni? Bí a ti bẹ́rù la bọ́ba, ẹ ti gbàgbé ni? Ẹ wá ní kẹ́nìkan wá jẹ mí máyé kí n dákẹ́ kí n má wò ó.
ohun tí ẹ bá fẹ́ rán wá ẹ máa rán bọ̀ aláwọ̀ àti lọ múra yín sílẹ̀ sẹ́ àwọn akẹgbẹ́ mi ni mo akọ̀ṣe ń retí àníṣe àní àti múra yín sílẹ̀ ẹ gbọ́ àti múra yín kalẹ̀ àṣàsí yín ẹ lọ rán wá àní àṣàsí yín sẹ́ àní ẹ lọ rán wá. Tí ọmọ yín bíi mẹ́ta ò bá ti kú sí kẹ́ pè mí lọ́mọ àlè ẹ lọ rán àṣàsí yín wá sẹ́ ẹ̀yin ọba àní ẹ máa sáré sẹ́. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa tí ẹ wà pẹ̀lú wa lórí ètò àwa ti múra wọn tán tí wọ́n fipá ń ṣeré ni àwọn ọmọ tiyín ẹ lè lọ kó wọn sí Canada kẹ́ lọ kó wọn sí Australia kẹ́ wá ní káwa jókòó sínú ìyà káwa máa jẹyà tẹ́yin gan bá fẹ́ gba ìtọ́jú lẹ́yìn tẹ́ tó jẹ́ ọba ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yín tó wà ní Germany ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yín tó wà ní France ìlú tiwa ò ṣiṣẹ́ ojú mi tí mò ń sọ nígbà tí mo bẹ̀rẹ̀ ètò àti 2012 ló yẹ kí n ti ṣe operation ojú yẹn tí mò ń pè kiri bẹ́ẹ̀ ojú kan ò ríran lára ojú mi ẹ wá ní pé kí n dákẹ́ ẹni kí n máa wò àbí mo ti dákẹ́ ni kò ní dáa fún gbogbo yín sẹ́ẹ̀ gbogbo yín tẹ́ ń kó wa sóko ẹrú tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni kò nílò pé nǹkan ń dun ẹnìkan wípé ó ṣe ń dààmú ara rẹ̀ kiri kò nílò ẹ̀ ṣùgbọ́n ìlú tiwa ò ṣiṣẹ́ ẹ̀yin ọba kan ẹ wá lọ ń bímọ sí ìlú onílùú àwọn yẹn náà wá fi ọrọ̀ tiwa wọ́n fi ń ṣe ìgbádùn wọ́n fi ń ṣayé ẹ wá ní káwa dákẹ́ sínú ẹ̀ àwa ò náwó táwa máa fi jápa o òótọ́ là ń ké fún yín ṣùgbọ́n ẹni máa kú ó pàdé ẹni tó máa pa ni gẹ́gẹ́ bí àṣà the white lion ẹni máa kú ó pàdé ẹni tó máa pa kò ní dáa fún gbogbo yín òfò ló mẹ̀fọ́ ń ṣe òfò lẹ máa ṣe dànù gbogbo yín tẹ́ kó wá sí wàhálà ẹ̀ ní ṣoríire. ẹ̀yin ọ̀dọ́ láti àsìkò yín lọ sẹ́ẹ̀ wọ́n ti ń kégbe ọ̀rọ̀ yín láti ọ̀sẹ̀ tó kọjá ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní Cross River State wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lé Fúlàní pa
wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lé wọn kábàkábà. Kí ló wá ṣe àwa ọmọ Yorùbá tá a dákẹ́? Táwa ò lè ṣe the same thing. Àní bó jẹ́ ọba ló ń dá yín dúró sẹ́ẹ̀, àní ẹ jẹ́ ká kọ́kọ́ lọ jáwé ìkìlọ̀ fún wọn ná. Ẹ jẹ́ ká ṣara wa jọ, ẹ já lọ jáwé ìkìlọ̀ fún wọn. Ẹ wo Kenya, ẹ wo bọ́n ṣe tú jáde ní Kenya. Àní bí ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ́, tó bá tó àsìkò sẹ́ẹ̀, àní a máa yarí mọ́ gbogbo yín lọ́wọ́. Ṣé fífà ń ṣe eré ni? Gbogbo wa ò lè sùn náà ká kọrí síbì kan. Èèyàn olólùfẹ́ wa, ẹ bá wa share ètò. Owó tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. A bẹ̀rù yín mọ́. Bàbá tó kó irùngbọ̀n funfun tó kó sí àgbọ̀n tiẹ̀ nílọrin tó ń ṣe ìranù fídíò kiri, ó ti yó already. Bẹ́ẹ̀ ni òun ló ṣe ń gbàbọ̀dẹ̀ fún wa. Láìsí diaspora, àwọn ò lè live. Diaspora ló fi ń gbéra kiri. Tó ń kọ́lé alájà méjì, alájà mẹ́ta, àwa ò rán wọn iṣẹ́. Ẹ kọ́ forí kó nǹkan tí ó yẹ kẹ́ forí kó ni. Má má jẹ́ kí ọmọ yín ṣòfò dànù. Nínú ọmọ yín tí ò tiẹ̀ mọwọ́ tí ò mẹsẹ̀ láti ẹ̀ máa ṣe mí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wà pẹ̀lú wa lórí ètò a fẹ́ sáré ṣàdúrà. Ìgbà àrékéṣẹ́gi, àṣẹ́gi nínú ilé, orí ara wọn ni wọ́n fi máa ń gbé. Wọ́n fi máa ń jẹ ẹrù wọn. Ó bẹ ẹnikẹ́ni, ènìyàn kéèyàn. Ọba ní nílẹ̀ Yorùbá, ìjòyè ni, baálẹ̀ ni, olóṣèlú ni, ló pẹ̀lú mi níbi kó máa bá wọn. Ló pẹ̀lú mi níbi kó máa bá wọn. Láti ní lọ, kọ́ fi orí ara wọn kọ́ bẹ̀rẹ̀ sí máa fi gbé. Wọ́n fi orí ara wọn kọ́ fi máa gbé. Ó bẹ ẹnikẹ́ni, ènìyàn kéèyàn tó bá ti borí ìjọba láti lọ sí àní kọ́ fi orí ara wọn kọ́ bẹ̀rẹ̀ sí máa fi gbé. Kọ́ bẹ̀rẹ̀ sí máa fi gbé. Gbogbo ẹnikẹ́ni, ènìyàn kéèyàn. Nítorí pé tí ìgbà àrékéṣẹ́gi bá ṣẹ́gi nínú ilé, orí ara wọn náà fi máa ń gbé. Gbogbo ẹnikẹ́ni, ènìyàn kéèyàn tó bá borí mi níbi láti ní lọ, ọba ni, ìjòyè ni, olóṣèlú ni, gbogbo ẹnikẹ́ni tí ìbá wù kó jẹ́, gbogbo ẹnikẹ́ni tí wọ́n support wọn Nàìjíríà, tí wọ́n fẹ́ kí Yorùbá nation pọ́n, tí wọ́n bá ń lọ fẹ́ ní pé wọ́n fẹ́ attack ni, orí ara wọn ni kó fi gbé o. Orí ọmọ wọn ni kó bá lọ. Ọmọ wọn ni kó bá lọ. Ọmọ wọn ni ká fi tẹ̀lé Yorùbá dúró. Ẹ̀jẹ̀ ọmọ wọn ni ká fi tẹ̀lé Yorùbá dúró. Ẹ̀jẹ̀ ọmọ wọn ni ká fi tẹ̀lé Yorùbá dúró. Kí òkun máa kọjú ìjà sí wọn. Kí òkun máa kọjú ìjà sí wọn. Nítorí pé tí ìgbà àrékéṣẹ́gi bá ṣẹ́gi nínú ilé, orí ara wọn ni wọ́n fi máa ń di. Gbogbo ẹnikẹ́ni, ènìyàn, olóṣèlú ni, ọba ni, ìjòyè ni, baálẹ̀ ni, ẹni tó borí ìjọba àníṣe kan fúnra wọn pé kan fúnra wọn kò fi gbé àṣẹ́gun àbá tí mo dá lé kó wọlé àṣẹ lọ. Àbáyé tí mo dá ní àṣálẹ́ kó wọlé àṣẹ lọ. Àṣẹ́gun, àṣẹ wà, àṣẹ wà, àṣẹ wà.
káàbọ̀ padà. Olúwafẹ́mi Martins, ẹ ṣé gan ni. Wọ́n ní fake people all over the place. Fake Yorùbá nation set of people. Kò sí irọ́ ńbẹ̀, wọ́n kàn ń parọ́ tàwọn èèyàn kiri ni. Bẹ́ẹ̀ ni, wọ́n wá ṣe tán, wọ́n ní ẹni tó bá wọ́n ń gégùn lérí ọmọ wọn, wọ́n mọ̀ pé orí ọmọ wọn ló ń gégùn lé. Ẹ jẹ́ wo ọ̀rọ̀ sọ this time around. Bẹ́ẹ̀ ni, àwa gan ti ṣetán àti sign. Èmi tí ẹ ti ń wò yín, àní mo ti sign ní ìran anybody mọ́ this time around. But ìwọ tó bá fẹ́ gbìyànjú ẹ̀, rántí àkọ́bí ọmọ ẹ̀, nítorí pé wàá fojú sunkún ẹ̀. Bẹ́ẹ̀ ni, wàá fojú sunkún ẹ̀ o. Níṣojú ẹ̀mí ẹ̀ ni wọ́n á fi gbé àkọ́bí ọmọ ẹ̀ tí wọ́n á gbé fólẹ̀. Àdàbí tó bá jẹ́ pé kì í ṣe orí òótọ́ ni mo dúró lé. Àdàbí tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀tọ́ mi ni mò ń béèrè. Ẹ̀yin olórí burúkú somebody wọ̀nyí. Bẹ́ẹ̀ ni, ẹ lọ pe àtáàkì yín wá. Ẹ ti kọ́ mi lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, ẹ ti kọ́ mi lẹ́kọ̀ọ́. Ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá porí ẹ̀mí yín níbi, ibi ni kó máa bá ọmọ wọn, ibi ni kó máa yà sílé wọn, ibi kó má ṣe tán lé ọ̀dọ̀dọ̀ wọn, ibi kó máa yà sílé ọ̀wọ́n ọmọ wọn, ibi kó máa yà sílé wọn, ibi kó máa ya ilé wọn. Àṣẹ ni. Fi pé àwa wá jọ àwọn oníṣẹ̀ṣe tó ń gbé ègè dání. Àwa ò jọ wọ́n o. Bẹ́ẹ̀ ni. Tó o bá ní arọ́bìdànù tó jù bẹ́ẹ̀ lọ, ìwọ gbìyànjú wá. Àníṣe bí a ṣe ń bá yín sọ sẹ́ lọ́wọ́lọ́wọ́, ọba kọ́ba sẹ́ tó bá kọ̀ láti cooperate pẹ̀lú wa. Ẹ sáré. Àníṣe ẹ máa sáré. So àwa ọ̀dọ́ a nílò láti pe orúkọ olóyè Ìgbòho mọ́. Àti ẹ̀ nídìí ẹ̀ mọ́. Tí a bá ti ń gbá géèmù yẹn lọ, olóyè máa darapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n lákòókò yìí, ẹ fi ẹni ẹlẹ́ni kalẹ̀. Ẹ fi lọ́rùn lẹ̀. Ó ti ṣe wọ́n tó lè ṣe. Tí a bá dẹ̀ ń wá kó sì tún continue láti ṣe pẹ̀lú ẹ̀ síwájú àti síwájú sí, ẹ jẹ́ kí àwa gan tí a nẹrù, ẹ jẹ́ ká tiẹ̀ wọ́n á ní ẹlẹ́rù ló máa ń kọ́fẹ̀. Tí káwa gan ẹ jẹ́ á gbé ìgbésẹ̀. A lè gbé bàbá oníbàbá sílẹ̀. Káwa máa wá kí bàbá oníbàbá wa máa risk ẹ̀mí títí ẹ̀ fún wa. A jọ máa risk ẹ̀ papọ̀ ni. Bẹ́ẹ̀ ni, ìgbà yẹn la máa mọ̀ pé a ti ṣetán.
ẹ̀yin olólùfẹ́ wa ẹ má bínú sí mi inú kan bí mi látẹ̀kùn mo ń bínú gan torí pé wọ́n ti fi ẹ̀tọ́ ọmọ Yorùbá dún Yorùbá kan nínú ìlú tá a wà yìí wọ́n ti fẹ̀tọ́ wa dùn wá gan. Inú bí mi gan this time around. From this time around gbogbo gúrùpù tèmi fúnra mi wà tí n bá gbọ́ pé kọ́ má sọ̀rọ̀ sí ọba kankan màá bá ẹni tó bá sọ bẹ́ẹ̀ màá bá wá títí ẹ̀ bẹ́ẹ̀ ni màá fún ní títí ẹ̀ jẹ́ àlọ́ máa bá kiri má gọ́ ọ ẹnì kankan gbọ́dọ̀ sọ fún wa bẹ́ẹ̀ mọ́ o bí a ti bẹ̀rù là bí ọmọ bí òjò bí o ẹnìkan lè máa lo gbà kò lè lo gbà tèmi má mọ́ títí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí odò àgbèwà kò ní pe àwọn ọ̀dàlẹ̀ ọba mi ètò àtúnṣílẹ̀kùn ọjọ́ ìní amúwádìílẹ̀ lèrè àní ṣe lẹ́tẹ̀ o àní ṣe jẹ àní ṣe ni.